Aláròyé máa wí o. Àfọlábí tó ń ṣe agbódegbà fáwọn ajínigbé lákùrẹ́ ti há o. ilé-ẹjọ́ májísrèètì tó wà lókè ẹ̀dà nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo ti ní kí wọ́n sì lọ́ọ́ fi olùjẹ́jọ́ kan tí wọ́n porúkọ rẹ̀ ní àfọlábí emmanuel pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó jẹ́ ọ̀kan nínú àwọn tó ń ṣe agbódegbà fáwọn ajínigbé nípínlẹ̀ ondo. olùjẹ́jọ́ ọ̀hún lọ́wọ́ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ondo tẹ̀ lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn tí wọ́n sì wọ́ ọ wá sílé ẹjọ́ lọ́jọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ 16 oṣù kẹfà yìí pẹ̀lú ẹ̀sùn kan ṣoṣo tí wọ́n fi kàn án. nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn ọ̀hún amòfin P.O. Nwafor tó jẹ́ agbẹjọ́rò ìjọba ní nǹkan bíi aago 12 lóru ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2026 láṣìírí olùjẹ́jọ́ yìí tú níbi tó ti ń pèsè ìrànlọ́wọ́ fáwọn ajínigbé kan ládùúgbò ìgbóròkò nílùú ọ̀wọ̀. Nwafor ní ẹ̀ṣẹ̀ tí ọmọkùnrin yìí ṣẹ̀ lòdì pátápátá lábẹ́ abala keje nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. lọ́gán tí olùjẹ́jọ́ tí lòun kò jẹ̀bi ẹ̀sùn yìí ní agbẹjọ́rò rẹ̀ ọ̀gbẹ́ni G.O. Bernard ti dìde láti bẹ̀bẹ̀ fún gbígba béèlì rẹ̀. ó ní oníbàárà òun kò ní ṣe àǹfààní tí ilé-ẹjọ́ bá fún un lò nítorí gbogbo ìgbà tí ìgbẹ́jọ́ bá ti fẹ́ wáyé ni yóò máa farahàn ní kóòtù. nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀ onídàájọ́ Dámilọ́lá Ṣèkóní fàyè gba béèlì gbígbà rẹ̀ sílẹ̀ pẹ̀lú $500 náírà àti onídùúró méjì ní iye owó kan náà. lẹ́yìn èyí làdájọ́ sún ìgbẹ́jọ́ tó ń bọ̀ sí ọjọ́ 6 oṣù kejì ọdún tá a wà yìí. ṣùgbọ́n ó ṣeni láàánú pé ọgbà ẹ̀wọ̀n tó wà ní Olókùta ló padà gba ọmọkùnrin náà lálejò lẹ́yìn tí kò rí àwọn èèyàn tó ṣetán láti dúró fún un. Olúṣèyẹ Iyèadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.